Ẹ kú dédé àsìkò yìí káàkiri gbogbo àgbáyé ibi tí ẹ ti ń wò wá. A wà nílé bá mi Aishif Waheed Moraina Ọláńṣílé tí gbogbo èèyàn ń pè Sílé Alexandra, bá mi Agbákin Báṣọ̀run tilẹ̀ Yorùbá káfàtà ní tilé toko. Àjọ máa fọ̀rọ̀ wẹ́rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú Ọbọ̀lú Ìwó tìlú Ìwó lórí àwọn nǹkan tó ń sọ pé àwọn baba ńlá wa àwọn òòṣà tí wọ́n ń tepo lé lórí tó ń bu ọtí lé lórí pé ta ni ó lè bu ọtí lé bàbá ẹ̀ lé lórí bẹ́ẹ̀, torí pé àwọn ò ní gbàgbọ́ pé èèyàn kan lè bu àwọn nǹkan sórí baba ńlá baba wọn lórí. Ìyẹn ni mo ní kí a jọ fọ̀rọ̀ wẹ́rọ̀ pẹ̀lú bá mi Agbákin Báṣọ̀run tilẹ̀ Yorùbá. Ǹjẹ́ kẹ́ ẹ fèsì sórí àwọn nǹkan tí Ọbọ̀lú Ìwó sọ yìí lórí pé àtà ló lè bu ọtí àtìpó lórí baba ńlá baba wọn. Ó ṣé olóòtú, mo kí yín káàbọ̀ sí agbègbè wa. Yes sir. Ayọ̀ tẹ́ filé sí náà lẹ máa fayọ̀ padà lọ ilé. Àmì àṣẹ. Mo ń fi àkókò yìí kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀, pàápàá àwọn ọba wa nílẹ̀ Yorùbá àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà olórí ọba aládé. Kábíyèsí. Kábíyèsí o, gìnwìnìgìnwìnì bí àkùn àkùn. Kábíyèsí. Pé ọjọ́ àdálẹ́ apẹ́ láṣẹ. Ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí, ẹni tó ní ọ̀wọ́n bàbá ńlá àwọn ọjọ́ òun ò ṣe dáadáa, òun náà ti bú bàbá ẹ̀ mọ́. Òun ni ọ̀rọ̀ Ràṣídì Olúwo. Ọlọ́run má jẹ́ ká ṣì ọba yàn. Ìwó nílẹ̀ Yorùbá, Ìwó Odídẹrẹ́, Ìwó Onílẹ̀kù, bẹ́ẹ̀ ni Ọ̀ọ̀nì kọ́kọ́rọ́, Bẹ́ẹ̀ni. ẹrú wẹ́wẹ́ náà fi ń délé nílé bàbá tó bí wọn lọ́mọ. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ Ìwó gbajúmọ̀ gbaláfẹ́, ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká ṣì àṣìyàn ọba yàn. Kí ọba Ràṣídì Olúwo kó tó dé orí ipò tó wà yìí, ẹbí léèrè pé ṣé ọ̀ọ́mùdé ojú alálẹ̀, torí pé ó ti gbàgbé àtẹ̀yìnwá, nítorí pé owó tó ń rí nídìí ẹ̀sìn àjèjì ìyẹn nísìnyí ló dẹ̀ bò lójú, láti pé tóun ò bá ṣe bẹ́ẹ̀ owó yẹn ò ní wọlé bó ṣe ń wọlé mọ́. Mo bẹ̀ gbogbo àwọn ìyá wa, àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́, àwọn ajímájẹ nǹkan tó ní egun, àwọn ṣáláńṣolo, pé ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí kan jẹ́ kójú ẹ̀ náà rí ohun tẹ́nìkan ò rí rí. Lórí títa ọtí, epo, omi sí orí òrìṣà tí a fi sọrí àwọn baba ńlá wa nígbà wáṣẹ̀ nínú Bíbélì, a gbọ́ nípa ìtàn Cain àti Abel. Bẹ́ẹ̀ni. Pé wọ́n ń ṣe ìrúbọ sí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run gba ẹbọ ti kanjú kan lọ. Bẹ́ẹ̀ni. Òun ni Cain fi pa ìkejì ẹ̀ tó ń pè ní Abel. Tí ò bá sí pé wọ́n ń rúbọ sọ́lọ́run, kò ní sí àkọọ́lẹ̀ pé ìrúbọ wọn ni tẹnìkan gbà tí tẹnìkan kò gbà. Nípa pípa ẹran, kákógijọ, èéfín ni símbọ̀ tí wọ́n fi mọ̀ ńgbà yẹn pé ẹni tó bá kó ọ̀dọ́ àgùntàn, ewúrẹ́, màálù tó bá kó jọ, bí èéfín yẹn ṣe rú lọ sókè, tí èéfín yẹn ò bá ti túká tó lọ sóró sókè, wọ́n ti gbà pé ẹbọ tẹ́nìyẹn rú ó ti jẹ́ tẹ̀wọ́gbà nìyẹn. Ó ti fín. Ṣùgbọ́n tí èéfín yẹn bá ti rú tó bá wá fún kákàkiri, ẹbọ yẹn kò gbà, Ọlọ́run kò jẹ́ kó jẹ́ ìtẹ̀wọ́gbà nìyẹn. Ẹbọ yẹn náà ni wọ́n sọ nípa ìtàn Cain àti Abel. Ẹlẹ́ẹ̀kejì, a gbọ́ nípa ìtàn baba ńlá wa Abraham tí àwọn mùsùlùmí ń pè ní
Ànábì Ibrahim. ànábì Ibrahim. Nígbà tí ojú ọmọ ń pọ́n wọn, wọ́n ṣàdéhùn pẹ̀lú Ọlọ́run Elédùmarè pé tó bá fún òun lọ́mọ, ṣe wọn pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn bàbá wa pa òwe kan, wọ́n ní bó bá pọ̀ ju àgàn, bójú bá pọ́n àgàn á dábàá àbíkú. Bẹ́ẹ̀. Bàbá wa Abraham tí àwọn mùsùlùmí ń pè ní Ànábì Ibrahim. ànábì Ibrahim, nígbà tí ojú ọmọ pọ́n wọn, wọ́n jẹ́jẹ́ fún Ọlọ́run pé tó bá tẹ̀ fún mi lọ́mọ, tọmọ náà bá dàgbà kémi náà tẹ̀ sọ pé mo bí. Àìmọye tó ń sọ bẹ́ẹ̀ tó máa ní kó òun tẹ̀ bí láàárọ̀ kò kú lálẹ́ kọ́ mọ̀ pé òun bímọ, kọ́ máa fi orúkọ ọmọ pè wọ́n. Gbogbo wa bímọ Ọlọ́run kò ní jẹ́ kí ọmọ kú mọ́ wa lọ́wọ́. Àmín àṣẹ. A ò ní ṣaláìní nínú gbogbo ohun tó dára. Àmín. Òun ni Abraham bá bá Ọlọ́run ṣe àdéhùn pé tóun bá bímọ, tó bá fún òun lọ́mọ, tọmọ náà bá ti dàgbà tó ti tó iye ọmọ ọdún báyìí, òun á mú padà wá fún Ọlọ́run láti fi ṣe ìrúbọ. Tí ò bá ti sí ohun tó ń pè ní ìrúbọ síwájú ohun tí bàbá wa Ibrahim sọ ń gbà yẹn, kò ní sọ pé òun máa fi ṣe ètùtù fún Ọlọ́run. Nígbà tó dẹ̀ bímọ náà, ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, Ọlọ́run padà ní níran. Ó mú àdéhùn ṣẹ láti mú bàbá wa tá ń ṣe tá máa ń ṣèrántí ẹ̀ nígbà tá bá ń ṣọdún léyà nísìnyí. Ànábì Ibrahim. Ànábì Ibrahim láti lọ fi ṣe ìrúbọ fún Ọlọ́run. Ismail náà fi ṣe ìrúbọ. Bàbá wa tó fẹ́ lọ fi ṣe ìrúbọ fún Ọlọ́run yìí, Ọlọ́run wá fi àgbò ó fi rọ́pò dípò ẹ̀mí Ismail tí a tún ń pè ní Ismaila. Báwo la ṣe máa wá sọ pé kò sí ohun tó ń pè ní ìrúbọ? Ṣé bí Ọlọ́run fún ara ẹ̀kọ́ la fẹ́ gbé nǹkan yẹn lé lọ́wọ́? Bí ohun tó ń pè ní ìrúbọ ṣe bẹ̀rẹ̀ rèé o. Ọlọ́run fún ara ẹ̀kọ́ la fẹ́ gbé ìpèsè ohun tá a ṣe yẹn lé lọ́wọ́. A fẹ́ fi bẹ̀bẹ̀ láti jẹ́ kí ohun tá a ń béèrè kó lè tó wa lọ́wọ́, tàbí kó lè ṣe ní pé tẹ̀wọ́gbà fún Ọlọ́run. Òun ni èèyàn fi mú símbọ̀. Àwa èèyàn tá ń sọ̀rọ̀ yìí náà, símbọ̀ ni Ọlọ́run dá wa, torí ẹ̀dá tá a dá láti inú amọ̀ náà ń pè ní Ádámọ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tọ́lọ́run dá wa láti inú amọ̀ tán, ó ṣe ẹ̀yà ojú sí wa, ó ṣe ẹ̀yà mú, ó ṣe ẹ̀yà etí, ó ṣe ẹsẹ̀. Wọ́n ní Ọlọ́run wá mí èémí sí wa lára, gbogbo àwọn nǹkan yẹn wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ṣé o rò pé símbọ̀ ni a jẹ́ níwájú Ọlọ́run nìyẹn? Gẹ́gẹ́ bí àwòrán. Gẹ́gẹ́ bí àwòrán yẹn ló wá di ìmísí Ọlọ́run wá mí sí. Òun ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ wèrè tí èèyàn bá ń sọ, kì í ṣohun ló ń sọ, àtúbọ̀tán ọ̀rọ̀ tó ń sọ yẹn ni kẹ́ ẹ dúró dè. Jésù Kristi Olúwa wa, ó sọ̀rọ̀ nípa omi adágún tí àwọn alárùn ẹ̀tẹ̀ tó ń wẹ̀ nínú ẹ̀, tó gba ẹnìkan ńlẹ̀ pé ìwọ ti wà níbí láìmọye ọdún, gbé àkéte rẹ kí o sì máa rìn. Jésù tó lajú afọ́jú, tó tutọ́ sílẹ̀ ńlẹ̀, tó sọ nǹkan kan sí, tó dẹ̀ fi yẹ̀pẹ̀ itọ́ yẹn tó fi sẹ́niyẹn lójú, símbọ̀ ni. Nígbà tí wọ́n wà láginjù tí Mósè ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ, nígbà tí àwọn ọmọ tó kúrò nílẹ̀ àwọn tí Mósè ń kó lọ tó ṣe àṣìṣe sọ́lọ́run, ṣe bí Ọlọ́run fún ara ẹ̀ ó dá sẹ̀ríyà fún wọn nípa kí ejò máa gé wọn jẹ. Ṣe bí Ọlọ́run ló bá Mósè sọ̀rọ̀ nígbà tí Mósè ń bẹ̀bẹ̀ tó ń rúbọ sọ́lọ́run, tó ń fi màálù rúbọ, tó ń fàgùtàn rúbọ, lọ́lọ́run bá Mósè sọ̀rọ̀ pé
kó lọ rọ ejò amúbi, kó lọ rọ ejò kan rọ ní ejò idẹ gold. Gbogbo gold tí àwọn èèyàn kó kúrò nílẹ̀ Egypt òun ni ẹni tó tẹ̀lé Árónì, torí Moses akólòlò bíi tiwa báyìí náà ni òun lẹ́ni kejì kó ẹni kejì ẹ̀ Árónì tó máa ń túmọ̀ nǹkan tí Mósè bá sọ nígbà tó bá ń kólòlò fún àwọn tó ń kó lọ sílẹ̀ kìíní gbà yẹn ìlérí. So Goldsmith dẹ̀ nìyẹn náà gba gbogbo yarin ẹ̀gbà ló fi rọ nǹkan tọ́lọ́run ní kó rọ. Wọ́n wá gbé ejò yẹn kọ́, góòdì tán fi rọ ejò yẹn wọ́n wá lọ gbé kọ́. Ọlọ́run fún ara ẹ̀ wá fi àmì sí pé gbogbo ẹni tí ejò bá ti gé jẹ o, tó bá ti rápálá dé ìdí igi, bó ṣe òun kígi yẹn jìnnà sí kéjò yẹn tó gbé kọ́ sára igi yẹn jìnnà sí, onítọ̀hún yóò rí iyè, yóò ṣẹ̀ṣì rí ohun tó ń pè ní ìwòsàn. Símbọ̀ náà ni ọ̀wọ́n dókítọ̀, ọ̀wọ́n hospital náà ń lòdè ní. Tẹ́ bá dé hospital ẹ máa rí pé wọ́n mú igi kan wọ́n lọ ejò mọ́ lára. Àpẹẹrẹ símbọ̀ tí Ọlọ́run ní kí Mósè ṣe ń gbà yẹn nìyẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe fún ọ̀wọ́n alálùpàídà. Àwọn tó ń lo abracadabra. Àlùpàídà yẹn àwa la ò kà kún, Ọlọ́run náà ló fàṣẹ sí. Tẹ́ bá rẹ́nìkan tó ń ṣe àlùpàídà, mérékù náà lòun náà ń ṣe. Tóun náà ń pidán. Bẹ́ẹ̀ ni, idán mérékù ni. Ṣùgbọ́n orúkọ tá a fún un ló yàtọ̀ọ̀tọ̀. Bàbá wa Ṣàngó, àjàláyé àjàlọ́run, ó ní ohun tó ṣẹlẹ̀ tán fi ń pè lájàláyé àjàlọ́run. Nínú àwọn òrìṣà yẹn, òrìṣà Ṣàngó ní nǹkan máa mẹ́nu bà díẹ̀ kí fọ́nrán ìdí ọ̀dọ̀ Ràṣídì Olúwo kó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀tàn tí mo fẹ́ sọ yìí. Ṣàngó nígbà tó wà láyé, a mọ̀ pé Dàda òun lẹ̀gbọ́n Ṣàngó, ṣùgbọ́n Dàda yẹn jẹ́ èèyàn tútù tí kò lè jà. Ṣé wọn pé bàbá wa Ọ̀rànmíyàn náà ló bí Ṣàngó. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Dàda yẹn àwọn èèyàn máa ń ṣì tiẹ̀ nípa kan lù, ṣùgbọ́n àbúrò ẹ̀ Ṣàngó ó jẹ́ ẹni tó burú, kò sí nǹkan tí òun ò lè fi gbèjà ẹ̀gbọ́n ẹ̀ Dàda. Kì í gbọ́ kì í gbà ní. Kì í gbọ́ kì í gbà ní. Bó bá múra tán, ó máa ń láìkì kó mú amówó ẹyọ, èyí tí gbogbo ayé fi ń lo ẹ̀gbà sọ́rùn, òun ò ní lo ẹ̀gbà sọ́rùn, a máa ṣọ pupa, a ta mọ́rùn, amówó ẹyọ, a so mọ́, ó máa fún mọ́ra ẹ̀ lọ́rùn ni. Ìyẹn Ṣàngó bó ṣe máa ń múra nìyẹn, amówó ẹyọ àtàṣọ pupa, a so mọ́rùn. Kele lòun máa ń pè ń gbà ẹ pé òun so kele. Ṣùgbọ́n nígbà tí Ṣàngó bá máa sọ̀rọ̀ láàrin àwùjọ àwọn ẹgbẹ́ ẹ̀, a ní tóun bá lọ sókè ọ̀run, tóun bá kú tán, àwọn tó wà nílé ayé á mọ̀ pé òun ti dé ọ̀run. Òun ti dé ọ̀run. Nígbà tó yá tí Ṣàngó tó dàgbà, Ṣàngó kò so, tó bá sọ pé Ṣàngó so kò so, ó bínú wọlé ni. Ìgbà tó lọ sókè ọ̀run, gbogbo àwọn èèyàn ń jiyàn pé ṣe bó ní kó tó tójọ́ méje tóun bá ti lọ, ó yẹ kó mọ̀ pé òun ti dọ́run. Ìgbà tó tó bí ọjọ́ kẹta tán ti ń sọ̀rọ̀ ẹ̀ láàrin ara wọn pé irọ́ ló ń pa, ṣe bó ní tóun bá kú gíníkan tóun bá wọlé. Nígbà tó yá, òjò ṣú, àmì tí Ṣàngó dẹ̀ sọ ni pé tóun bá ti dọ́run o, àrá máa sọ, òun á bínú sọ̀kò, torí tó bá ń bá ẹ̀gbọ́n ẹ̀ Dàda jà yẹn
ó máa ń sọ̀kò ó máa ń sọ̀kò fún wọn, ẹni tápá yóò bá ká sọ̀kò tá a sọ̀kò. òun á tún jẹ́ kí àmì ẹ̀ hàn pé òun ò kú o, òun sì wà lọ́run. òjò ṣú, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Ṣàngó láyé dá yẹn ó kọ́kọ́ fi bínú sán àrà látọ̀run, ó sọ̀kò fún wọn, gbogbo wọn kú lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. babaláwo tọ́lọ̀ pé ńlùpọ̀ wọn ò rírú eléyìí rí o, Ṣàngó sọ bẹ́ẹ̀ ò múṣẹ o, gbogbo àwọn tó ti sọ̀rọ̀ ẹ̀ láyé dá bẹ̀rẹ̀ sí jùkò fún ẹ̀. nọ́mbà ní kí náà máa ṣe báyìí. àwọn aráalé Ṣàngó kẹ́ni Ṣàngó ti sọ fún wọn pé àmì tóun máa fi dá yín mọ̀ ni pé torí pé ajá máa là lòun Ṣàngó, ẹ mọ̀ òun gbà tóun wà láàyè o, ẹ máa wọṣọ pupa, kẹ́dẹ̀ máa so, bẹ́ẹ̀ bá wọṣọ pupa bẹ́ẹ̀ bá wọṣọ míì ẹ so àmì ìdánimọ̀ tóun máa ń so mọ́rùn, kele wọn aṣọ pupa tẹ àtọwọ́ ẹ̀yọ kan so mọ́rùn. nígbà tí gbogbo wọn rí i pé nǹkan tí àwọn aráalé Ṣàngó ń ṣe tí Ṣàngó kò fi pa wọ́n nìyẹn, bọ́wọn tó jẹ́ ọ̀tá ẹ̀ bọ́wọn náà ṣe ń lọ so aṣọ pupa mọ́rùn àti owó ẹ̀yọ. àwọn abọ́ síta tó gbòòrò àti iṣu tára bá ń sọ ògbórin tó ń kọ. báwo náà ṣe ń kọ sá. Ṣàngó má pa mí mo sókèlè o, mo sókèlè, Ṣàngó má pa mí mo. ìgbà yẹn lórin yẹn ti bẹ̀rẹ̀ pé kí Ṣàngó má pa wọ́n, àwọn sókèlè. wọ́n sókèlè. bó ṣe rí nìyẹn. láti sọ pé Ràṣídì ọba Olúwo ṣe bó ní odù Ifá tó tẹ Ìwòdó, ìyá wọn tó jẹ Ọọ̀ni nílé Ifẹ̀, bóyá Ọọ̀ni kẹrìndínlógún 16 Ọọ̀ni, ńgbà tí oyè kan ìdílé bàbá ìyá Tẹ̀lú tí kò sí ọmọ oyè tán lè múlẹ̀ lọ́kùnrin, àwọn ọ̀dẹ̀ fẹ́ kó yè yẹn lọ síbòmíì náà ló fi jẹ́ pé àka ìyá wọn mọ́ ẹni tó jẹ Ọọ̀ni nílé Ifẹ̀. ṣé bí márùn ni wọ́n, márùn àbí mẹ́fà ni ọ̀wọ́n Ìwò. bàjẹ́ ń sọ̀rọ̀ yìí bíi mẹ́ta ló exist nínú wọn. àwọn mẹ́ta péré. bẹ́ẹ̀ ni àwọn méjì wọn exist, lára wọn ni Olúwo tá à ń sọ iná wà. lára àwọn méjì yẹn. bẹ́ẹ̀ ni lára àwọn mẹ́ta tó exist. lára àwọn mẹ́ta. Ìwó ibi tó wà ìkọ́ ni Ìwó àkọ́kọ́. ó ní èdè tí Odídẹrẹ́ tó kọ́ wọn níjọ́ kìnìún àná, mi ní sọ̀rọ̀ débẹ̀. ó dẹ̀ ní nǹkan tí wọ́n máa ń fi Odídẹrẹ́ yẹn ṣe tó bá fẹ́ ṣètùtù. wọ́n máa ń ní ọba kò gbọ́dọ̀ rí inú adé. nǹkan kan wà tí ó so mọ́ Odídẹrẹ́ tí wọ́n gbọ́dọ̀ fi rí inú adé yẹn, tó bá jẹ́ adé ìgbà wáṣẹ̀ ọba kò gbọ́dọ̀ rí inú adé. ṣẹ́yìn fún àwọn Yorùbá wọ́n máa ní láyé àtijọ́ tí ọba kan bá ṣẹ̀ á ní kó lọ ṣí adé wò. kan ṣáde wò fún. kan ṣáde fún, ìyẹn ni pé kan ṣínú adé fún. ó ní ohun tí ó so mọ́ Odídẹrẹ́ tí ó ń lò ńgbà yẹn nínú adé ìgbà wáṣẹ̀. ètùtù tí àwọn afọbajẹ ń ṣe nílẹ̀ Ìwó, ó so mọ́ ẹni tí wọ́n bá ṣètùtù ẹ̀ pé, ẹni tí ètùtù ẹ̀ ò bá pé tó bá jọba níwò wọ́n ràn ló bá máa ṣe. kábíyèsí Ọlọ́run. kò ní ìdí kéèyàn gbèjà alálẹ̀ tó bá pè nǹkan léèwọ̀, kò ní ìdí ká gbèjà èèwọ̀ fún ara ẹ̀ náà ló máa gbèjà ara ẹ̀. mo ń bọ̀ wá Ọlọ́run ọba kò kàn yá lógún ọdún ni. bí ìyá bá sì ń rí nǹkan panu a máa dákan sí, ṣùgbọ́n a ní wàá padà wàá jìyà ohun tó ṣe yẹn o, gbogbo kátàkátà yẹn sì máa jẹ̀yà ẹ̀. ṣé kìdẹ̀ ń ṣe pé ọba Olúwo ń dọ́gbọ́n láti sọ̀rọ̀, tó bá ti yá á dọ́gbọ́n bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀? ìwọ tó bú mi níta gbangba tó pè mí lẹ́lẹ́nu bẹ́ẹ̀ nu ègbodò, tégbodò bá dé màmá níran. òrìṣà fúnra ara ẹ̀, ọ̀wọ́n alálẹ̀ fúnra ara wọn á gbèjà ara wọn tó bá yá.
àwọn alálẹ̀ á gbèjà ara wọn tó bá yá. Mo kí gbogbo àwọn ọmọ Òwò pé wọ́n kú faradà, wọ́n kú fọmọ ènìyàn ṣe. Gbogbo ohun tẹ́dà bá ṣe àròbá ni bàbá àtàn. Èyí tá ń sọ lénìí tó bá di ọ̀la kì í ṣọ̀la tílẹ̀ máa mọ́ ìyó, á di àròbá. Tàbádàgbàdàgbà tá bá lọ á dìtàn. Àròbá ni bàbá ìtàn. Ẹ jẹ́ kí a fi gbogbo yẹn lẹ̀. Bí wọ́n ṣe wo èṣù kì í ṣe òrìṣà tó ń pè ní Sátánì. Èṣù kì í ṣe Sátánì o. Èṣù jẹ́ mínísítà fún àwọn òrìṣà tó kù ní. Nítorí pé òun ló máa kó wọnú ẹnìkan pé lọ ṣe nǹkan báyìí. Nǹkan ẹ ló máa fún ibòmíì tán bá lọ ní lóúnjẹ. Tán bá tẹfá fún yàn. Tán bá tí géṣù fún Ifá yẹn kò tíì pé. Tóògùn bá wà níbì kan ó di dandan kéṣù wà lẹ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ ọjọ́ míì nìyẹn nǹkan tó fà á. Ṣùgbọ́n ńgbà tí èṣù dàgbàdàgbà tó lọ tó rebi tí ọ̀hún bàbá ńlá ẹ̀ rè tó wọ́n wá wo èṣù pé kí la lè ṣe gẹ́gẹ́ bí ohun tí èṣù ń ṣe. Wọ́n ní èṣù má ṣe mí onílé oríta ọmọ ẹlòmíì ni ó ṣe. Ẹ̀rọ ẹ̀pẹ́ ni tó bá wà lóríta gbogbo ohun tó bá fẹ́ wọ̀lú lójú ẹ̀ máa tó. Bẹ́ẹ̀ni. Èṣù nílé ẹ̀ wà ní oríta. Gbogbo nǹkan tí ó bá ń bọ̀ ń lù lèṣù máa rí. Wọ́n wá ní òkè èṣù ẹ jẹ́ ká ṣe símbọ̀ ẹ̀ ní yangí. Yangí yẹn gbogbo àwọn mọ̀ pé tá bá fi ẹsẹ̀ kọ láàrin yangí ẹsẹ̀ yẹn máa bó yamayama ni. Bẹ́ẹ̀ni. Wọ́n wá fi ṣe símbọ̀ èṣù. Torí bí èṣù bá jókòó jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀ ó dàbí ẹ̀gún ni. Jésù sọ̀rọ̀ nípa ẹ̀ náà ó ní gbogbo èèyàn tó bá lọ tàpá sí ẹ̀gún ó di dandan kó ríjà ẹ̀gún. Ó ní báwo ló yẹ sọ nínú Bíbélì Jésù ní kò rọrùn fún ọmọ ènìyàn láti lọ tàpá sí ẹ̀gún. Nígbà tó rí ẹ̀gún ńlẹ̀ tó wá lọ tàpá sí ṣé wọ́n náà máa retí ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ń bọ tèṣù. Gbogbo wa la mọ̀ pé wọ́n ní epo pupa òun ni rọ̀jò ọbẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá ṣe bẹ̀ bẹ́ẹ̀ pupa kò bá sí ń bẹ̀ ojú ẹ̀ kò ní fàyàn mọ́ra. Kò tiẹ̀ ní dùn. Kò ní dùn. Tí ọmọ kékeré bá ṣèṣì lọ jẹ ọṣẹ tàbí kó lọ mu nǹkan tí kò yẹ kó mu kí lẹ má kọ́kọ́ fún mu. Epo náà lẹ̀rọ. Epo lẹ̀rọ. Tí wọ́n bá fẹ́ bọ èṣù tàbí bọ Ògún láti bu epo lé wọn lórí yẹn símbọ̀ àṣẹ ni. Kó lè rọ̀ kó lè tú kó lè bà. Kó lè rọ̀ kọ́ wọn gbarún malẹ̀ kan lè rọ̀ wá. Ókè gbogbo wa la mọ̀ pé Ọlọ́run wà nípasẹ̀ Jésù Kristi ọ̀wọ́n ọmọlẹ́yìn Kristi wọ́n fi ń bẹ lọ́hùn. Ṣe bí èèyàn náà ní. Bẹ́ẹ̀ni. Àwòrán èèyàn ní. Bẹ́ẹ̀ni. Wọ́n ní Dáfídì wọ́n ní Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù náà nítàn ó dẹ̀ nágbólé ibi tó ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Ànábì wa Muhammed sallallahu alaihi wasallam ṣe bí èèyàn ní. Èèyàn ní. Ṣe bóun náà nítàn. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ níbi tó ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Báwo ni a ṣe máa wá sọ̀rọ̀ Agbọ́nmìrègún àti àwọn òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe bí èèyàn náà bí ti àwọn méjì yẹn náà ni. Bẹ́ẹ̀ni. Ṣe báwọn náà nítàn ó dẹ̀ níbi tó ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Nínú àlùkùránì ó ní ẹ kọ́kọ́ mọ̀ mí kẹ́ tó sìn mí. Kí ló dé tí àwọn kérúbù tó fi ń ṣiṣẹ́ fún àwọn èèyàn nípa kán lọ wẹ̀ lódò? Nígbà tí alárùn ẹ̀gbà adẹ́tẹ̀ Námánì ṣe bí wòlíì ní kó lọ wẹ̀ nínú adágún odò ni. Bẹ́ẹ̀ni. Nígbà tó dẹ̀ wẹ̀ ṣe ni pé ẹ tẹ ara ẹ̀ kó lọ. Ó lọ.
ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu wa yìí gbólóhùn mẹ́ta kan wà tó jẹ́ pé tí ẹ bá sọ tí ẹ̀dá alààyè kan bá fi etí gbọ́, aago mélòó la wà yìí, aago 2:06. bẹ́ẹ̀ni tí wọn bá sin ẹni yẹn láago 4 ìrọ̀lẹ́ yìí, á jẹ́ pé ẹsẹ̀ wọn bàbá ń sìnkú ẹ̀ kò tí ì pé wọn gbọ́dọ̀ sin láago 8 ọ̀la. kábíyèsí Ọlọ́run. gbólóhùn ni òun kì í ṣe pé alágéwé agégbò ọ̀rọ̀ lásán. ọ̀rọ̀ lásán ni òun. tí ọ̀rọ̀ yẹn bá ti kan ara wọn ó ti di májèlé. gbogbo ẹni tó bá ti fetí gbọ́ ó máa pọ̀ ẹ̀jẹ̀ létí nímú ni. kábíyèsí kò dẹ̀ sí nǹkan tó ń pè lẹ́rọ̀ fún. ṣùgbọ́n àwọn bàbá ńlá wa wọ́n fi búra ni pé ẹnikẹ́ni tó bá ṣe ìbúra wà tó tẹ̀lé tí ó bá dójú ẹ̀ a ò gbọ́dọ̀ sọ. tó bá ní kò sí oògùn, ewé kan wà tó ń pè ní tìpásẹ̀ ẹnu ńlá. ọ̀wọ́n bàbá wa tó bá mọ ewé máa gbọ́. táláboyún bá lóyún lóṣù kan, tí wọ́n bá fẹ́ dá aláboyún yẹn mọ̀ pé nìyẹn lóyún tó ń purọ́ pé òun ò lóyún, a ní kán lọ já ewé yẹn wá kán gbó. tán bá gbó láàrin a minute, gbogbo ara aláboyún yẹn gbọ́dọ̀ máa jájẹ kó máa yúnra, ẹnìyẹn ti lóyún nìyẹn. ìyẹn ni tẹ́sítì tilẹ̀ tó Yorùbá bàbá wa ń lò fún aláboyún gbà yẹn. kí dókítà tó dé. tí ọmọ bá yí ẹ̀gbẹ́ sínú tó dàbù síkù ìyá ẹ̀, orí àdán pẹ̀lú ohun tó fi ń ṣe oyún yẹn, ọmọ yẹn gbọ́dọ̀ tọ́ọ̀nù kó mórí wá sí bó ṣe yẹ kó wà nínú ìyá ẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run ni mo dá ewé àti egbò fún ìlò ọmọ ènìyàn. ìwọ tí o bá fẹ́ mu àgbo tó o fẹ́ mu oṣólẹ̀, ọjọ́ tààrà ẹ kò bá yá, wọ́n bá gbé ẹ lọ sọ́sibítù, wọ́n máa fàmì sí ẹ lára o. bẹ́ẹ̀ni. kí ló wà nínú omi tó fà sí ẹ lára ẹ? àwọn òkúkú mọ. ṣe bí oògùn náà ni. oògùn ni. ewé àti egbò ni. bẹ́ẹ̀ni. tébúlẹ̀tì tán kó fún ẹ yẹn ipe kó lọ lò, ewé àti egbò náà ni. bẹ́ẹ̀ni. bí oníkálukú ṣe ń lò àti bí a ṣe ń ṣèmúlò ẹ̀ ló yàtọ̀ ọ̀tọ̀. bí Rashidi bá ní ó ń ta epo lé bàbá òun lọ́wọ́, àbí ó ń tepo lé àwọn bàbá ńlá òun lórí. a rí bẹ́ẹ̀, àwọn bàbá wa pòwe kan, wọ́n ní àtàrí lẹ́ni gbádìí òun fòbùrò ṣẹlẹ́yà. àtàrí ìbámá rẹ̀ ní gbádìí òun bá má fi òbúrò ṣẹlẹ́yà. ṣe bí owó Saudi ohun tí Rashidi ń sọ ló ń pèsè owó fún wọn. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn, ohun tí àwọn tó ń kówó fún fẹ́ gbọ́ náà ló ń ṣe kó tó máa rí owó náà. tó bá yé katakata yẹn sọ lénìí, òun náà kò lè rówó bó ṣe ń rí o. èèwọ̀ fúnra ara ẹ̀ ló máa gbèjà ara ẹ̀. Ògún lákàyè ọ̀ṣìmalẹ̀, ònómi ńlé fẹ̀jẹ̀wẹ̀, ònáṣọ ńlé fi mọ̀kímọ̀ bóra. Ògún ló lọ sóko ọdẹ tó dé. ẹ̀dẹ̀ mọ̀ pé ọdẹ tó bá pẹran tí ẹ̀jẹ̀ ẹran bá ro sí aṣọ ẹ̀, láyé ìgbà yẹn kò sí fáàrí bá ṣe ń ṣe fáàrí, kò sí fáàrí. alágbẹ̀dẹ òun lògún, òun ló nílànà ńgbà tí wọ́n ń rọ̀ wá sílé ayé. Ògún ló rọ àdá tán fi gán náà. ló yẹ pé gbogbo ohunkóhun tá a bá fẹ́ bọ láyé yìí àwọn ní fi tògùn sẹ́yìn. ọ̀wọ́n ajá ló lọ mú ẹdẹmọ̀ láyé àtijọ́. kẹ́nìkan ṣó bá ní tẹ́rù nílùú kan, èèyàn bíi 15 ló máa yáṣọ yẹn lọ́wọ́ ẹ̀ láti mú lọ sóde. aṣọ yẹn ni ọ̀wọ́n ajá lọ fàyà. tó gùn wá wò pé òun ò lè rìn wòrìwò wọlé. gbogbo wa mọ̀ ohun tó ń pè ní màrìwò. tàbá ya tó bá pọ̀ ó máa dí bí aṣọ ni. òun ló wá ró láti fi kọ́fà ìhòòhò ara ẹ̀.
wá sílé òun náà fi ń kì pé òun aṣọ ńlé fìmọ̀kímọ̀ bora bọ́mọdé kò bàbá tàn á bá àrọ̀bá àrọ̀bá sì ni bàbá àtàn. ẹ jẹ́ ká wo ọdún nìjálẹ̀ ṣe bí oṣù kẹfà la wà yìí. bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń fi òrìṣà ṣe yẹ̀yẹ́ ẹ jẹ́ ká wo ohun tó máa ṣẹlẹ̀ sí wọn kó tó tóṣù mẹ́rin. wọ́n ní má ṣe oníwàá ṣe má ṣe oníwàá ṣe àwọn tó ṣe lánàá dà wọ́n ní pé wọ́n ti kú wọ́n ti lọ. tó bá ń ṣe yóò yẹ kó wà láyé èèwọ̀ ló máa gbèjà ara ẹ̀. èèwọ̀ ló máa gbèjà rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní pé yàn ń gbèjà èèwọ̀. torí ìjọba àsìkò bàbá èdè àṣà ó ti fẹ́ máa mẹ́rẹ̀ nínú